The one I want to actually harp on is the achievement. Buhari achieved what? Please. He achieved what? He achieved what? And with what? With our resources? With our money? What did he achieve? Or you don't realize that he lived long because of our resources? Do you know how many people are dying in Nigeria? Do you know how many people are starving in Nigeria because they don't have national cake to steal from? My people, Buhari don't die. See life. See life. The Buhari criminal man that is sent PSS and military to come and kill me middle in the night in July 1st, 2021. Ìrókò owó, àjànàkú ṣubú kò lè dìde, iná jó lóko, màjàlá wálé wá ṣòfófó. Ní ọjọ́ 13 oṣù keje ọdún 2025 ni a gbọ́ wípé Muhammadu Buhari, ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, papòdà ní ilé ìwòsàn kan ní London. Ó jẹ́ ọmọ ọdún 82 ní ìgbà náà. Ní wàràǹṣeṣà, àwọn olùdarí ní àwọn orílẹ̀-èdè jàǹkànjàǹkàn àti àwọn ilé-iṣẹ́ ńláńlá bọ́ sí orí ẹ̀rọ ayélujára pẹ̀lú oríkì àti ìkíni pé ẹni ré lọ. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dé fìlà àgúnlá àgúntẹ̀tẹ̀. Àwọn mìíràn tilẹ̀ wípé irọ́ ni. Àwọn igun mìíràn banújẹ́ lórí ọ̀rọ̀ náà. Nígbà tí àwọn kan sì ń wípé iná dilẹ̀ lẹ́yìn aṣoṣùjẹ rẹ̀. Kí ló fà á tí àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn ké ìdárò pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà pé ẹni ré lọ, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò tiẹ̀ ṣígbọ̀n òkè ìlú todò nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà? Ẹ jẹ́ a jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Ìṣọ̀kan ilẹ̀ Áfíríkà pé ààrẹ àná ní olóṣèlú kan tó jẹ́ olóòótọ́. ECOWAS yin akitiyan rẹ̀ fún àlàáfíà agbègbè. Ilé-iṣẹ́ àjèjì ìlú Gẹ̀ẹ́sì sì pè ní alábàáṣepọ̀ ní ìjọba tiwantiwa. Àti àwọn oníròyìn àgbáyé mìíràn láti Reuters sí Al Jazeera, wọ́n yin ìgbógunti ìwà jẹgúdújẹrá olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ àti jíjáwé olúborí rẹ̀ nínú ìdìbò 2015 gẹ́gẹ́ bí àkókò ìyípadà fún ìjọba tiwantiwa ti Nàìjíríà. Àwọn orílẹ̀-èdè elédè Gẹ̀ẹ́sì àti àwọn ìlú mìíràn yìn fún iṣẹ́ takuntakun tí ó ṣe nígbà ìṣèjọba rẹ̀. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà, a kì í mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ni àwọn ènìyàn fi ṣe. Ìgbókèrè níyì, ìsúnmọ́ni dẹ̀tẹ́. Orin tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kọ́ yàtọ̀ gédégbé sí yíyin àwọn ìjọba òkèrè. Ara àwọn ìrírí má lè gbàgbé tí àwọn ọmọ Nàìjíríà fi sí ẹnu nìwọ̀nyí. Ení, àwọn ọ̀dọ́ àti àwọn òbí ń kérora títa ríro oró àgékù ejò EndSARS ti ọdún 2020 tí ó bu tonílé tàlejò jẹ. Ìbéèrè tí àwọn aráàlú ń béèrè ni wípé ta ló ṣígun ìparun fún àwọn ọ̀dọ́ tó ń ṣe ìfẹ̀hónúhàn ní wọ́ọ́rọ́wọ́? Ajá ló ń gbó, ẹran ló ń fọhùn. Èyíkéyìí nínú ìbéèrè àwọn ọ̀dọ́ kò sí ẹni tó fèsì sí i láti ọ́fíìsì ààrẹ. Oore kí ni ìpàṣẹdí? Ọrọ̀ ajé forí ṣánpọ́n, gbogbo nǹkan di ọ̀wọ́n gógó láti orí epo bẹntiró sí oúnjẹ jíjẹ àti àwọn nǹkan mèremère tí ó ń wọlé láti ilẹ̀ òkèèrè. Ẹ̀tẹ́ àti àbùkù kan náírà ní okòwò àgbáyé tí kò sì jámọ́ nǹkan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ di alárìnkiri látàrí àìríṣẹ́ nígbà tí àwọn olùdarí ilẹ̀ òkèèrè ń gbé òṣùbà rabandẹ̀ fún ààrẹ àná. Ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni ó wí pé àìkúkú joyè ó sàn ju ẹnu mi ò kálù lọ látàrí àìfi taratara gbé ìlú ààrẹ. Àwọn ènìyàn ń wí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ààrẹ ń lọ sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì láì nídìí. Ètò ìṣèjọba lásìkò ààrẹ àná jẹ́ iṣó inú ẹ̀kú tí gbogbo mùtúmùwà ní láti mú mọ́ra títí tí ìjọba rẹ̀ fi parí. Kí ni ìdí tí ìṣàkóso ààrẹ àná fi gba kóríyá lọ́dọ̀ orílẹ̀-èdè àwọn elédè Gẹ̀ẹ́sì tí ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ àná? Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ṣùnùkùn
ojú ṣùnùkùn la fi wò ó. Níbi tí àwọn ènìyàn òkèèrè ti ń rí dídán gbinrin ètò ìṣèjọba rẹ̀, àwọn ọmọ Nàìjíríà ni wọ́n fi ojú winá tí wọ́n sì ń fimú kàtà. Ẹdìyẹ bà lé okùn, ara ò rọ okùn, ara ò dẹ ẹdìyẹ. Ẹ̀gbọ́n náà ẹ̀yin olùgbọ́ wa, ṣé ènìyàn lè ní iyì rẹpẹtẹ ní ìta àti ní òkèèrè, ṣùgbọ́n kí àwọn alábàágbé rẹ̀ àti àwọn ará inú ilé rẹ̀ má rí ohun rere sọ nípa rẹ̀ bí? Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí àwọn ìjọba àti oníròyìn ilẹ̀ òkèèrè yóò máa gbóṣùbà ràbàǹdẹ̀ fún ètò ìjọba tó jáwé olúborí nínú ètò ìdìbò tó sì tún mú ìdínkù bá àwọn adàjọbarú. Ṣùgbọ́n ohun tó mu omi láyà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ohun tí wọ́n ń fẹ́ láti ọ̀dọ̀ ìjọba ìlú wọn gangan ni pé kí àlàáfíà kí ó jọba, kí oúnjẹ má ṣe di ọ̀wọ́n gógó, kí ohùn wọn kó sì jẹ́ pàtàkì létí ìjọba. Àwọn ìjọba àjèjì lè máa yin Buhari fún ìdúróṣinṣin rẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ò lè gbàgbé inú fún àyàfo tí wọ́n wà, ebi ọ̀bẹ̀jẹ́ fọwọ́ mẹ́kẹ́ àti jíjà takuntakun láti rí i pé àwọn wà láàyè nígbà ìṣèjọba ààrẹ àná. Wàyí o, àgbéyẹ̀wò láàrin ohun tí ilẹ̀ òkèèrè ń sọ àti ohun tí àwọn ọmọ Nàìjíríà ń wí ó fi hàn gbangba pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń kọ ọ̀rọ̀ òkèèrè ni, bí òdì kan á lé kan. Ọba tó jẹ tí ìlú tòrò, orúkọ rẹ̀ ò ní parẹ́. Èyí tó tún jẹ tí ìlú dàrú, orúkọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn. Ọ̀pọ̀ ènìyàn ló ń jẹ́jọ́ mọ́, ṣùgbọ́n ẹnìkan kì í jẹ́ àwádé. Kí ni ẹ̀yin rò lórí ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kò fi ara balẹ̀ láti fi taratara mọ rírì ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ni? Àbí gbogbo ohun tí wọ́n sọ nípa rẹ̀ ṣòótọ́ ni? Ẹ jẹ́ ká mọ èròǹgbà yín ní abala ìjíròrò tàbí àwísí comment section. Kí ẹ wá tó lọ, ẹ fẹ́ràn fọ́nrán yìí, ẹ sì bá wa ṣe alábàápín rẹ̀. Ó dìgbà kan náà.